Sóyí tún ti dé ọmọ Táyọ̀ Sóyí tún ti dé o bá ròyìn ẹ̀sùn kíte tó retí mà ló tún dé àwọn ewé pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó Sóyí ọmọ Táyọ̀ lẹ́ pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó bá ròyìn táyé retí rẹ̀ o pẹ̀lẹ́ tó rẹ̀ kárọ̀ tó ó kì í yín lé ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀sùn yóò lọ́mọdé pẹ̀lágbà nínú ilé òwe o ẹ̀sùn jẹ́ ti dé tọ́ba ti dòyìn nùkọ́. gbogbo ọmọ ilẹ̀ Nàìjà nítorí pé tá a bá pèrè akọni láti fi dẹ̀ alẹ̀ gẹ̀rẹ̀ nítorí pé àwọn tó ń ṣe ohun tó yọrantí ohun tó ní kìmí ohun tí bàbá yẹn ń kọ sára sí làwọn tá a máa ń fi hàn lórí ètò bàbá ètò yìí Àrẹ̀múyọ̀gọ̀ ọmọ Nàìjíríà ẹ wá bá mi gbójú àwọn sókè bí mo ṣe ń gba àlejò mi níkàlẹ̀ tí mo kí wọn kú kalẹ̀ gbajúgbajà aṣòfin gbajúmọ̀ ni wọ́n ní Toronto, Canada ẹ bá mi gbójú àwọn sókè bá a ṣe ń kí bàbá wa Johnson Babalọlá barrister solicitor ni wọ́n ẹ wọlé ṣe bàbá wa. ẹ máa ṣe olóòtú. a kò iṣẹ́ takuntakun. kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. káà tó lè tọ́ gbogbo orílẹ̀-èdè tá a wà yìí bọ́mọdé ò bàbá tòun láti bá lọ bá ní. àti gbogbo oríṣiríṣi ohun pa yín ẹbí àwọn iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe fún ìgbé ayé rọrùn fún àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ tó bá pa gbogbo ọmọ Nàìjíríà ní orílẹ̀-èdè tá a wà yìí. ìrìn àjò yìí báwo kò wọ́n lè ṣe bẹ́ẹ̀. olóòtú ká kọ́kọ́ fọpẹ́ fọlọ́run náà nítorí iṣẹ́ táwa ń ṣe tọ́lọ́run bá sí lẹ́yìn wa kò sí nǹkan táwa lè ṣe gẹ́gẹ́ bí ní ẹ̀gbẹ́ Àkúrẹ́. lẹ́gbẹ́ Àkúrẹ́. ní ẹ̀gbẹ́ Àkúrẹ́ ìlú kékeré ni ṣùgbọ́n ìlú tó tá a mọ̀. tí a mọ̀ fáwọn gbajúmọ̀ tirẹ̀ jáde. bẹ́ẹ̀ ibẹ̀ làwọn òbí mi ti wá wọ́n bí mi sí ìlú Ọ̀fà ní Kwara State. Mo lọ sí primary school ní Àkúrẹ́ St. Peter's primary school àmì ní Ìjàrẹ́ ní St. Peter's primary school ní Ìjàrẹ́ nígbà tí mo kúrò mo wá lọ sí Ẹ̀rìnlẹ̀ secondary school ní Kwara ibẹ̀ ni mo ti ṣe ilé ẹ̀kọ́ gíga kí n tó lọ sí polytechnic ní Ìbàdàn láti ibẹ̀ mo lọ sí University of Ìbàdàn láti lọ ṣe kọ́ nípa law àparí yẹn ní 1988 àwa lọ sí Nigerian Law School ní Èkó àparí yẹn ní 1989 ibẹ̀ ni ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá a kúrò ńbẹ̀ tá a ṣiṣẹ́ díẹ̀ a lọ sí ìlú London a lọ fagbòrò èyí tí àwọn èèyàn wà ọmọ ilẹ̀ káàrọ̀ jù ṣe máa ń ṣe pé ẹlẹ́ka tún lọ mú kọ mọ́kàn kó tún lè dá díẹ̀ kó lè rọrùn. ó ti yé yín nítorí pé ṣé ní ìlú tá a ti wá téèyàn ò bá mọ̀yàn àti ríṣẹ́ gidi lé nígbà míì nígbà tí ò sí ọ̀nà iṣẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe àwa náà sá lọ a lọ fagbòrò agbálẹ̀ anulẹ̀ aṣọlọ́dẹ kò sí ìta ṣe tán ṣùgbọ́n ọ̀rọ̀ amòfin yìí lọ́ọ̀ yìí tá a kà yìí ó ṣe pàtàkì nígbà tí mo bẹ̀rẹ̀ sí wá ọ̀nà láti to ìwé mi ní ìlú ọba ìyẹn ní England mo ṣe alábàápàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà mo wá rò wípé àwọn kan wà tó yẹ tí wọ́n lè ṣe ju nǹkan tó ń ṣe lọ wọ́n try o ẹ má ṣe mi gbọ́ ṣùgbọ́n ó kù sáwọn ibì kan nípa nǹkan tó ń pè ní tóyìnbó ń pè ní customer service mo wá ní tí Ọlọ́run bá lè ṣe tí n bá lè rí ìwé mi tọ́nà bá là èmi náà tí n bá padà sí ìdí lọ́ọ̀ yìí èmi á fi nǹkan tí ẹ̀ tó kú káàtó yẹn èmi á fi kún nǹkan tẹ̀mí Ọlọ́run dẹ̀ ṣí náà a wá sí ìlú Canada ní 1998 agbàwé láti lọ́nà láti wá ibà yìí bá ṣe bẹ̀rẹ̀ ní àjọ bá ṣe bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ká máa ran àwọn èèyàn lọ́wọ́ láti gbàwé ìlú Canada nìyẹn Ọlọ́run sì ń ṣe díẹ̀ tá a fi débi tá a wà yìí lónìí ọ́fíìsì tó wà aláwọn òṣìṣẹ́ bíi mẹ́wàá náà ṣiṣẹ́ fún wa àwọn lọ́ọ̀yà àwọn assistant gbogbo wọn káfọ́pẹ́ fọlọ́run Ọlọ́run nìkan ọlọ́pẹ́ tọ́ sí. ìyẹn túmọ̀ sí pé ohun Ọlọ́run iṣẹ́ tá a yàn láàyò yìí ni. ajẹ́ ká wò báyìí bàbá wa nítorí pé tá a bá ní iṣẹ́ báyìí la kọ́ bá a ṣe kọ́ fẹ́ rìnrìn àjò wa láti pìlẹ̀ ayé wa rèé tá a bá bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè tá a ti gbé wa ó máa ń rọrùn dáadáa o aláwọ̀ dúdú ní ìlú aláwọ̀ funfun láti wá máa dúró gẹ́gẹ́ bí agbẹjọ́rò láti dúró rẹ pé ẹni tẹ́ ẹ dè yẹ tú sílẹ̀ ẹni bẹ́ẹ̀ ṣe jẹ́ gbọ́dọ̀ ṣe rèé tí òyìnbó dẹ̀ ń gbọ́ ṣáàdúgbọ́n sí ni àbí ọ̀nà àbáyọ la fi ṣe. olóòtú kò sí ọgbọ́n kankan náà níbẹ̀ ju pé téèyàn bá ti mọ nǹkan tó ń ṣe ó ṣe pàtàkì àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ fún àwọn client mi nìyẹn ní gbogbo àti máa ti wá bíbá yìí pé iṣẹ́ tó báyàn láàyò kọ́ kó dán mọ́rán má ṣe ní ààbọ̀ ọ̀kan nìyẹn ìkejì má fi irọ́ kún òtítọ́
ṣe òtítọ́ tí ò bá sọ̀nà bẹ̀ sọ fún àwọn tó bá wáyé pé kò sí ọ̀nà bíi ó ní láti sanwó fún mi ìwọ ṣáà máa lọ nǹkan báyìí balẹ̀ bòde tó bá ṣe yẹn àwọn èèyàn á gbọ́ tiẹ̀ pàápàá jùlọ tó bá lọ síwájú òyìnbó tó bá mọ̀ pé nǹkan tó ń sọ òótọ́ ni ó sì mọ̀gbọ́n wá wọ́n á fetí sí nǹkan tó ń gbọ́ ọ̀nà àlà níbẹ̀ ibi tó nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn kì í ṣe pé èèyàn dọ́gbọ́n kankan ọgbọ́n kankan ò síbi kan ju pé ká mọ nǹkan tá à ń ṣe ká dẹ̀ fi òsì tọkùn ó ti tán. mọmọdé ò bàbá tòun láti bára balẹ̀ bẹ́ẹ̀ tá a bá dẹ̀ ní ká mi ní méjì mẹ́ta mẹ́rin màánú mẹ́fà ká dáadáa bẹ́ẹ̀ a máa rí i pé ọjọ́ àbùkù ti pẹ́ dáadáa ń di iṣẹ́ yìí bẹ́ẹ̀ látijọ́ tá a ti ń ṣiṣẹ́ yìí ìjà rí ọjọ́ mélòó gbàgbé ṣàmùpé tibitiri báyìí ládàlẹ́ ayé o bẹ́ẹ̀ mo ṣe láwọn ọjọ́ báyìí ó jẹ́ fún mi dáadáa bẹ́ẹ̀ ó dẹ̀ rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́ báyìí orí ibà kan ṣáà rí ọjọ́ bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ó máa wà kò sí lọ́ọ̀yà kan tí pàápàá jùlọ lọ́ọ̀yà tó bá ní àwọn èèyàn tó pọ̀ tó ń ṣiṣẹ́ fún bá a ṣe ní níbí báyìí tí ò ní ní ọjọ́ kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí sọ tibitire ládàlẹ́ ayé mo máa ń sọ fún àwọn èèyàn tó bá sọ fún mi pé téèyàn bá lọ ogun nígbà míì èèyàn á wìn nígbà míì èèyàn á kù díẹ̀ káàtó àbí ìwé èèyàn padà sẹ́yìn èèyàn tó lọ múra wá ni bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni àti rí ẹ̀kan àbí ẹ̀méjì tí a ti mú àwọn èèyàn lọ sí tó fẹ́ mú àwọn èèyàn tó fẹ́ dáhùn padà sí orílẹ̀-èdè Nàìjíríà tó wá bá wa ní nǹkan tó ń pè ní last minute pé ọkùnrin péjọ méjì kan gbé wọn wọ́n ṣe wá sábà bá pé lọ́ọ̀yà ẹgbàá wà ẹ má yẹ kan gbé mi kí àwa sọ fún wọn kí lẹ́yìn wò látọjọ́ nígbà tá a máa sáré lọ court wípé ká má gbé wọn ló ti pẹ́ jù kì í torí pé wọn ò ní kéèsì sódà torí pé wọ́n ti pẹ́ jù kan tó wá bá court ní court sọ pé wọ́n láti gbé wọn padà sí ìlú Nàìjíríà ó máa ń dùnyàn téèyàn bá rírọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ká máa fi tó àwọn èèyàn létí wípé ẹ má dúró the last minute kẹjọ bẹ̀rẹ̀ sí kẹ tó gbégbèsè ẹgbẹ́gbèsè kíá kí ẹ ṣe nǹkan tẹ́ máa ṣe ní àsìkò àbí nǹkan tó ṣe pàtàkì nìyẹn so irú yẹn máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyẹn máa ń dùn lọ́ọ̀yà ní pàápàá jùlọ lọ́wọ́ àbábá tó yẹ pé a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n win cases wọn ó máa ń dùn wá gidigidi. kẹ́ ẹ tó lè máa jàjàgbara fún àwọn ọmọ ìlú Nàìjíríà ní orílẹ̀-èdè Canada ẹ ti máa rí pé ìlú yìí dára tó bẹ́ẹ̀ gẹ́ pé ó jẹ́ ìlú tá a lè fọkànbalẹ̀ ó jẹ́ ìlú tó jẹ́ pé inú wa máa dùn ayọ̀ wa dẹ̀ máa kún ká tó lè máa jà fún ọmọ Nàìjíríà nílùú Canada ọ̀pọ̀lọpọ̀ ohun là ń gbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n á ní nílùú Canada iṣẹ́ wà ẹ máa bọ̀ lóòótọ́ iṣẹ́ wà àwọn tó ń ṣe bíríkìlà àwọn tó ń ṣe oríṣiríṣi ẹ̀yin gẹ́gẹ́ bí amòfin gẹ́gẹ́ bí ajàjàgbara fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè tá a wà yìí afẹ́kẹ́ bá wa ṣe ìrànlọ́ ẹ̀ dáadáa pé ṣé lóòótọ́ àti lódodo ni pé ìrọ̀rùn wà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú Canada ní àbí ṣé kò tọ́ náà ká tiẹ̀ tún gbìyànjú láti tún tiwa náà ṣe díẹ̀ torí pé bó ṣe rí ibìkan náà ló ṣe rí ibìkan. ìbéèrè yìí pín sí ọ̀nà méjì tàbí mẹ́ta ẹ jẹ́ kí n là díẹ̀ àwọn tó ń lọ sí ìlú Nàìjíríà tó ń sọ wípé àwọn iṣẹ́ wà ó iṣẹ́ bíríkìlà ẹ máa kó wọn bọ̀ kí àwọn èèyàn kí ó ṣọ́ra. afẹ́ kọ́ máa gbọ́ báyìí. wọ́n máa fẹ́ kí wọ́n ṣọ́ra gidigidi wọ́n ń pe àwọn kan ní 419 àbí wọ́n pọ̀ náà nígboro kì í dẹ̀ ṣe iṣẹ́ míì náà wọ́n wà nídìí iṣẹ́ immigration náà ẹni tó ń bá wá bá sọ pé iṣẹ́ wà ní Canada ó yẹ kó béèrè ìbéèrè méjì àbí mẹ́ta màá sọ kankan kíákíá wípé òfin Canada sọ wípé wọ́n tó lè lọ gbàyàn láti ìta ẹni tó fẹ́ gbàyàn láti fi hàn wípé kò sí ọmọ Canada àbí èèyàn tó gbé Canada tó lè ṣe irú iṣẹ́ náà ká tó gbàyàn láti ta torí òfin Canada ni pé ọmọ tiwa kọ́kọ́ gbọ́dọ̀ ríṣẹ́ kó tó di pé a lọ múyàn láti ìlú òkèèrè so ẹni tó bá wà Nàìjíríà sọ pé àwọn fẹ́ kó àwọn èèyàn wọlé láti náà kán rò lẹ́ẹ̀mejì mi ní sọ̀jú bẹ́ẹ̀ lọ àbí àbọ̀rọ̀ àbọ̀mọlúàbí tó bá dé ní àdó dìdì now nípa ìlú Canada fún ara ẹ̀ ìlú gidi ẹ̀yin náà ti rí bó ṣe rí ẹ̀rí ọ̀nà wa ó lọ gèrè àbí iná lélẹ̀ kò lọ rí àbí. àfi ooru nìkan ooru yìí nìkan ló pọ̀ jù. òtútù ó yé mi olótù ó yé mi ṣùgbọ́n àwa náà ní àsìkò wọ́n ní Ọlọ́run dá ọyẹ́ ó dá òtútù ó dá ògìnìtì àbí ó dá ní bẹ́ẹ̀ bó ṣe dá náà nìyẹn nítorí náà ṣùgbọ́n bó ṣe tutù tó wọ́n hìt ilé wa àbí ìlú gidi ni ṣùgbọ́n ìlú wa náà ní Nàìjíríà ìlú gidi náà ní Nàìjíríà mo máa sọ fún àwọn èèyàn yìí pé àwọn táwa ń bí lónìí Nàìjíríà nígbà tí wọ́n bá ń kọ́lé ni
foundation ilé Nàìjíríà ló kọ́ tí ò bá dẹ̀ sí foundation kò ní sí ilé tó wà lórí àbí Canada kan gbé ilé lé foundation tí Nàìjíríà ti kọ́ ni torí àlọ́ primary school àlọ́ secondary school Nàìjíríà ti lọ ọ̀fẹ́ ládẹ lọ sí school nígbà yẹn àbí bó ṣe rí kọ́ nìyẹn so a lè gbàgbé ilé akànbẹ àwọn èèyàn tó wà níjọba ni kọ́ bá tún lè wá ṣe káwa náà tá a wà nínú ìlú náà ní Nàìjíríà ká tún ìlú ara wa náà ṣe tá a bá ṣe yẹn a ṣe dáadáa àwa náà rí bí Canada ìjọba. Sójí tún ti dé ọmọ Táyọ̀ Sójí tún ti dé o bá ròyìn ẹ̀sùn kíte tó retí mà ló tún dé àwọn ewé. Bẹ̀lẹ̀ tó rẹ̀ àròtó. ẹ Sójí ọmọ Táyọ̀ lẹ̀. Bẹ̀lẹ̀ tó rẹ̀ àròtó. bá ròyìn táyé retí rẹ̀ o. Bẹ̀lẹ̀ tó rẹ̀ àròtó. ó kì í yín lé ẹ kú ìkàlẹ̀. ẹ̀sùn yóò lọ́mọdé pẹ̀lágbà nínú ilé òwe. ẹ̀sùn jẹ́ tí ó ti dé.